ẹ kì í ẹ mú ẹran bí òrẹ̀kọ́. Nínú àwọn òwe tí ìran Yorùbá máa ń pa ni, bá a sì pè ní àṣàyàn ọ̀rọ̀ náà, á jáyò pa. Yorùbá ní ẹ kì í ẹ mú ẹran bí òrẹ̀kọ́. Ṣé gbogbo wa la mọ ẹran tó ń pè lóòrẹ̀? Ìkan nínú àwọn ẹranko ni. Ìpẹ́pẹ́ kún ara rẹ̀ débi pé ìpẹ́pẹ́ yìí a lè ṣàkàwé ẹ̀ bí nǹkan tó mú bí bíléèdì, kò fẹ́lẹ́ tó bí bíléèdì ṣùgbọ́n ó mú. Ó lè gé èèyàn lọ́wọ́, ó lè gún èèyàn lọ́wọ́, ó lè yàyàn lọ́wọ́, ó lè ṣèyàn jàǹbá, kó mẹ́jẹ̀ jáde kúrò lára èèyàn. Ìpẹ́pẹ́ yìí òun la lè pè ní pàtàkì ààbò tọ́lọ́run fún ẹranko tó ń pè ní òrẹ̀. Òrẹ̀ ò ṣeé kù gìrì kì mọ́lẹ̀ nítorí pé a rí pé àǹfààní rẹ̀ á ti lé bá, a ti sá ládàá kọ̀, àdá ò bẹ́ẹ̀ràn lára dáadáa, ó yá ẹ kì í mọ́lẹ̀. Bó bá kì í mọ́lẹ̀, ìjàmbá ó ṣe ọ́. Ó túmọ̀ sí pé tá a bá ń sọ wípé ẹ kì í mọ́lẹ̀, ẹ mú, ẹ kì í mọ́lẹ̀, n tó ń pè ní kíkì mọ́lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó jẹ́ àwọn ọmọ alákọ̀wé ni n tó ń pè ní kíkì, ká kì í. N tí ń pè ní kíkì ni ò ní yé. Ìṣepé ó rí kì ń pè ní kíkì. Bóyá nǹkan kan ká ní kí mo wà níbi tí mo ti lè farahàn gbẹ́n pé èèyàn fẹ́ display. Ẹ já wò báyìí ná, ẹ já wò pé èèyàn wò nǹkan báyìí lọ́ọ̀kan, ó wá bẹ́, ó bẹ́ sí ìjà, ó kàn mú mọ́lẹ̀ gìrì, ó kàn grab ẹ̀ lójijì. Ó ti yé yín? Ó grip ẹ̀, ó kì í mọ́lẹ̀ gìrì. Sọ pé pẹ̀lú agbára tó fi kì í mọ́lẹ̀ ń ká pé nǹkan kan tí ara rẹ̀ kún fún mú bíi bíléèdì ni ìwọ gangan fúnra rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe gbé jùlẹ̀ padà. Nígbà tó bá dàbí ẹni wípé ọwọ́ ti ń ṣẹ̀jẹ̀, ìnira ti dé bágò ara. Tó bá ń sọ wípé ẹ kì í ẹ mú, ó túmọ̀ sí wípé ẹran bí òrẹ̀kọ́ ni wọ́n ń gbìyànjú àti sọ nípa rẹ̀. Tó wá ń gbọ́ ẹ kì í mọ́lẹ̀, kì í mọ́lẹ̀, kì í mọ́lẹ̀. Ìwọ gbọ́ ti mọ̀ wípé nínú kò lè jẹ́ ẹranko òrẹ̀ náà ń sọ wípé kán kì í mọ́lẹ̀. Ìtumọ̀ eréfèé nù. Ìtumọ̀ gangan tí wọ́n ń pòwe yìí sí nílẹ̀ Yorùbá ó ní wípé ìgbà míì wà ẹlòmíì á máa jẹ́ni tó máa jìn sínú. Ó jẹ́ni tọ́lọ́run dá ní àkàndá èèyàn tó jẹ́ alágbára, tó jẹ́ni tí ọ̀kàn ṣe é rá girigi sí pé a kàn lè kàn lábùkù, tàbí a kàn lè yẹyẹ rẹ̀, tàbí a lè yẹpẹrẹ ẹ̀, tàbí a lè fáṣọ iyì ara rẹ̀ yá. Tá bá kàn rò pé a kàn lè lo ìlànà tá a fi ń ṣe ìbàjẹ́ àwọn yòókù tàbí ìmọ̀ bá ṣe fẹ́ sọ, gbogbo ìlànà tá à ń lò lórí àwọn èèyàn tá a fi ń lọ́wọ́ agbára lórí wọn. Nígbà míì ẹlòmíì á máa wà nínú ẹ̀dá ènìyàn tó jẹ́ pé á ti wò wípé kékeré léyìí, pé nígbà tá a bá dáwọ́ lé ìgbìyànjú wa lórí ẹ̀ tán la rí pé kì í ṣẹni tó wà nírú ipò tá a rò pa lè ọwọ́ tá a fi mú un. Alágbára tó farapamọ́ tí wọ́n bá àwọn èèyàn péréte mọ̀ wípé lágbájá le. Ṣùgbọ́n tí àwọn tí wọ́n lé fùrù kọ́kọ́ pẹ̀lú ẹ̀ tí wọ́n mọ̀ wípé ó pọ̀ gẹ́gẹ́ bí àṣà ọmọ ayé òde òní, tí wọ́n mọ̀ wípé ó gbìn sínú, tí wọ́n mọ̀ wípé kò ṣeé rá girigi sí. Wọ́n wá ń pète rẹ̀, wọ́n wá ní pé ṣé lágbájá lẹ̀ ń sọ nípa rẹ̀? Lágbájá mọ̀ ni, lágbájá mọ̀ ni, ẹ rò pé ẹ mọ̀ ṣá, ẹ kì í ẹ mú, ṣé ẹranko bí òrẹ̀ wá ni? Paramọ́lẹ̀ ní lágbájá o, ó kọ̀rọ̀ wọ̀ sí. Wọ́n fi máa ń júwe ènìyàn, wọ́n sì máa ń fi ń kìlọ̀ fáwọn ènìyàn tó bá dàbí ẹni wípé táwọn rò nínú ayé ni pé káwọn máa jayé alábátá lórí àwọn kan.
tí wọ́n ti pa gbogbo èèyàn pọ̀ sójú kan náà pé kò sí ikú kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Wọ́n fi máa ń sọ fún wọn wípé ibi ẹ fẹ́ dáwọ́lé yìí, ibi tí ó fàn yín níkùn ni. Wọ́n fi máa ń sọ wípé ẹ kì í, ẹ mú ẹranko bí ọ̀rẹ̀kọ́, torí pé kì í ṣe ẹranko tá a lè rá girigi lọ kì mọ́lẹ̀ ká sọ wípé a fẹ́ fi dára tó wù wá. Ọ̀rọ̀ gbẹ̀sọ̀. Ẹ bá pín program yìí kó lọ sọ́dọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ mọ̀ nípa òwe Yorùbá, ìtumọ̀ eréfèé rẹ̀ àti ibi tá a lè lò sí gangan. Ó lè máa jẹ́ bí ìtọ́sọ́nà fún oníkálukú wa. Ẹ kì í, ẹ mú ẹranko bí ọ̀rẹ̀kọ́. Bàbá Ayọ̀kẹ́lẹ́ lorúkọ mi. Ẹ ṣeun o.